ẹ ǹlẹ́ gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé mo tún padà wá lẹ́ẹ̀kan sí i. ẹ̀ẹ̀mẹta ni mo fẹ́ pòòyì láti lè fi ṣe ọmọ Yorùbá lóore. ayé a máa pa nǹkan mọ́ sínú lára tó ju infection lọ. bẹ́ẹ̀ ni àbìlú aburú àfẹ́sí aburú ayé a máa pa á mọ́ síyàn lára. wọ́n lè pa àrùn mọ́ síyàn lára. wọ́n lè fi ẹ̀mí búburú síyàn lára. wọ́n lè fi ṣìṣe síyàn lára. iṣẹ́ tí mo fẹ́ fún wa yìí là ń pè ní apàrùn. à ń pè ní apàrùn. bẹ́ẹ̀ ni ń pa ọwọ́ burúkú dànù, ń pa àrùn ara, ń pa á dànù. àrùn tí ń pa lára kò débi HIV o, ẹ̀jẹ̀ ńlá kó yé wa o. ṣùgbọ́n pé ayé pa nǹkan aburú mọ́ sínú lára tí di àrùn burúkú yóò tú dànù. inú ọmọ àrùn ẹlòmíì láì nídìí. bóbìnrin mi bá tún fẹ́ ṣe nǹkan oṣù iná ọmọ àrùn èyí tó yóò fi dúró sí lára inú oorun ní ògbé títí tó yóò fi wálẹ̀. ẹ má jẹjọ́ mi ọ̀pọ̀ wo na ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. ẹ lọ bá mi wá ọ̀pọ̀lọ́ ìjòkù. ṣàǹgbọ́ ẹ mọ̀ ọ̀pọ̀lọ́ ìjòkù yìí tóbi dáadáa báyìí. ẹ lọ wá gbígbẹ rẹ̀ ẹ̀wà ẹjọ́ pọ̀. káwọ́nbílálà ẹ̀wà ẹjọ́ pọ̀. ẹ̀rùn àwọ̀ká ẹ̀wà ẹjọ́ pọ̀. ẹnu òkúyè ẹ̀wà ẹjọ́ pọ̀ dáadáa. ọ̀rọ̀ abẹ̀bẹ̀ tí í ṣe pẹ̀lẹ̀bẹ̀ báyìí yọ lẹ́gùn lára ẹ̀wà ẹjọ́ pọ̀. ọ̀pọ̀lọpọ̀ ata ìjọsìn ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ dúdú ọjọ́ṣẹ Ghana ìbáàjọṣẹ Togo ìbáàjọṣẹ Kotonu ìbáàjọṣẹ Nàìjíríà ọ̀sàtìjọṣẹ dúdú ẹ̀kọ́ lé lórí ẹjọ́ pọ̀. tábàjọ iṣẹ́ yìí ìfìdá kéèyàn lọ àrọ́kọ bíi abà tàbí ká sọ pé bùdó ká lọ jo. tó bá jẹ́ pé sáìtì lẹ́ bá wà níbi táwọn èèyàn ní máa ṣépè léèyàn torí pé iṣẹ́ yìí á máa fínmú fínra. tẹ́ bá ti jo tán ẹ bu iṣẹ́ yìí fún èèyàn ẹni kọ́ dà sínú àdí èèyàn kọ́ máa lo ògì gbígbóná. tí ó bá láìkì àdí èèyàn ẹni kọ́ lọ wá anointing oil tá à ń pè ní góyà ẹ bù sínú ẹ̀. tí ó bá lè lo góyà ẹni kọ́ lọ wá oyin ẹ dà sínú ẹ̀. mo fi Ọlọ́run ọba tó lẹ̀mí mi mo fi búra iṣẹ́ tí mo rọra fílẹ̀ fún yín yìí iṣẹ́ yìí ló gbé mi d'Ábùjá. ṣùgbọ́n bí tí mo lọ ń bẹ̀ mí ní sọ fún yín. bẹ́ẹ̀ ni ẹni tó bá ṣe fún yẹn wọ́n wàá dúpẹ́ fún ọ. mo ní irú iṣẹ́ yìí lọ́wọ́ tó tóri sí bíi 10 tó jù bẹ́ẹ̀ lọ tí bàbá tó bí mi tó yọ̀ǹda ẹ̀ fún mi. ìyẹn sì ṣe fún yẹn rí wọn má dúpẹ́. ẹ lọ́ọ́ dán o ẹ̀yìn Ọlọ́run ọba lógo. bẹ́ẹ̀ ni abiyamọ ni mo pè o ẹ ṣe é sọ́wọ́ kì í ṣe abiyagbá o. wọ́n tó ọba ti lè ṣe tọ́ba ní a bàbá ọgbọ́n ẹ dákun ẹ bá mi ṣe tọ́ba ti lè sanwó rẹ̀ ń bọ̀ sí. kẹ́sẹ̀ pé ńgbà tọ́ bẹ̀ mí ṣe tọ́ máa lọ ṣírò pé ṣebélé yìí ojú báyìí lọ èmi ọbẹ̀ tà kò ṣe fúnra rẹ̀. tọ́láwọ̀ oníṣẹ́ méjì tá à ń ṣe ìdí ewé àti bòlà wá jókòó sí wọ́n sì fi bí wa nù. gbogbo yẹn lọ ṣe o mi ò ṣe é kó yọ jẹ fún yín o kò ní gbòdì lára yín o. orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. bàbá ọgbọ́n ti pọ̀ lórí social media o. tẹ́ ẹ bá ti gbọ́ Lukman ọmọ Ayédáre tàbí ẹ gbọ́ ohùn yìí lẹ́nu tọ̀hún kì í ṣèmi. ẹ kọ́kọ́ pe nọ́mbà kẹ̀sì gbọ́ ohùn. tẹ́ ẹ bá ti ní bàbá ọgbọ́n wò lẹ́yìn ẹ dákọ yín tí a bá ti sọ pé Lukman ọmọ Ayédáre kì í ṣèmi. kẹ̀sì rí pé pa àwọn nọ́mbà mi ti ń fi lẹ́yìn +2348032983298 +2348032983298 hotline mi nìyẹn. ẹ máa bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ +2348133155111 +23481331511 ẹ̀yẹ tó wílẹ̀ ẹ̀ka sí dáadáa +234818133155111 mo rò pé mo sọ fún ọ ti yé wa. ẹ̀jẹ̀ fún yín nọ́mbà orílẹ̀-èdè Benin kan +22954651928 +22954651928
tó yọ̀yẹ̀ wa kò ní yẹ̀ lẹ̀ ń ta fẹ́ ọlọ́run ó ṣe ìta fẹ́ ọlọ́run lè jìnnà sí wa kò sáyé béèrè o wọ́n tó bá fẹ́ béèrè lọ́jọ́ in private group àwọn tó wà ń bẹ̀ wọ́n èsì wòlé mo rí sẹ́kàtà fi kalẹ̀ ó léwé kíní kan á béèrè lọ́wọ́ mi tó bá ti sí ní private group á béèrè àyàfẹ́ ní tó bá tún bẹ̀ wá ń ṣẹ́ tó nídìí àlàyé lórí ẹ̀ wọ́n tó lè pé àbí wọ́n tó fẹ́ béèrè nípa àrìn àjò rẹ̀ ọ̀tán ṣùgbọ́n pé wọ́n máa pè mí ó jókòó sábẹ́ AC wọ́n máa béèrè pé ńgbà tí ewé kíní kan tó àṣì kíní kan máa mọ̀ fúnra rẹ̀ ire o ire kàbìtì.